ba mùsùlùmí ẹgbẹ́ jẹ́ tí wọ́n fẹ́ lè yẹ aláì mo fọ́nà ẹnu yóò lè kò láìláì táwọn nǹkan bá ṣe ń gbé òkè àwọn kan mọ̀ jà wálẹ̀ ni torí pé gbogbo tó ṣẹlẹ̀ àwa náà ń rí ẹja gbọ́ fídíò náà. Salimanu ẹkú oríire o ẹkú oríire pé àti wájà ti jẹ yẹn tó ó di ilé mélòó lẹ ti fi kọ́ o. Tabani kabra léèrè a rí pé port ó ní bàbá Salimani ni wọ́n gbé kalẹ̀ wọ́n dẹ̀ ti jáde wọ́n jáde wípé àwọn ń try láti imitate àwọn Chinese tí wọ́n jáde bí wọ́n ṣe ń jẹ agboolé ọ̀dọ̀ tiwọn náà ní ìsìn ẹwù tí mùsùlùmí ẹgbẹ́ wẹ́ gbégbà ọ̀rọ̀ yìí kò tó lọ́rùn lọ́tọ̀ ẹwù tí mùsùlùmí ẹgbẹ́ wá gbégbà tó ní Salimani pẹ̀lú ẹkú àṣẹjẹ́ o sáṣẹjẹ́ ni wọ́n jẹ tí Haji Salimani náà bá wá ráìtì ẹ̀ pé wá púrùfù ẹ̀ ọ̀nà tó gbàjá ṣèjẹ́ ìṣẹ́jú ẹ̀ láti fi ṣe é wọ́n ní àwọn mùsùlùmí yẹn wọ́n dà mùsùlùmí ẹgbẹ́ ẹ̀gbọ́n kìíní kan nígbà tí mùsùlùmí ẹgbẹ́ wá ṣe nǹkan tàwa ìtorí pé à ń já ṣé òkè eléyìí tá à ń ṣe nísìn àfi ń yẹ̀yẹ́ Haji Salimani ni àbá fi ń yẹ̀yẹ́ the whole mùsùlùmí in the whole world láti mọ̀ pé ẹ̀sìn ara wa gan ọ̀dọ̀ ara wa náà ló wà ẹ̀sìn ara wa ọ̀dọ̀ ara ló wà ìpánpá rẹ̀ olóhùn pajá àwọn tó fẹ́ gbé kán fẹ́ gbà wọ́n ga tó yẹ pé ìgbésí ayé tiwa gan kò nítumọ̀. ẹ̀rọ ni ẹni tí wọ́n fi jẹ̀ mọ́mù láàfin a ti ń sọ ẹlòmíì a máa bú wa a máa ní ẹ kàbí sọra ìhun tó ń ṣe òdà ìhun tó ń sọ òdà kí táwọn ẹni yìí ṣe ó burú náà ẹni ò bá kábíkù láti ṣe nǹkan ẹ má bọ́ sí pẹpẹ ṣe ẹ má lagidi pẹpẹ báyọ̀ fìkàbága lórí tẹ̀ mọ̀ pé ẹ̀ mọ̀ ìmáàmù ààfin o lọ síbi ìkan bóyá ọjà ni o lọ ṣàdúrà ń bẹ̀ o fẹ́ bá wọn ṣàdúrà ìmáàdì ẹlẹ́gà fún ìmáàmù odindi ìlú là ń sọ tó dẹ̀ jẹ́ pé kò lè fòògùn débẹ̀ láéláé wọ́n wá fi ẹ̀jẹ̀ ìmáàmù aláàfin odindi ìmáàmù tó bẹ̀rẹ̀ ní ìmáàmù láàfin o kó wá bọ́ sí gbangba pẹ̀lú máìkì lọ́wọ́ kó máa wá sọ wípé ibi tẹ́ ti ń wá nájà yìí o àyọ̀nù àbá yín nájà. mo fẹ́ kí adẹ́gbọ́ rẹ̀ dà ẹ wo bí Kàbísọ́lá bó ṣe kó páńpẹ́ sí ẹ̀ lọ́rọ́ tó kó páńpẹ́ sí ẹ̀ lẹ́sẹ̀ mùsùlùmí ẹgbẹ́ wa ẹ wo bó ṣe ń portray àwọn aṣáájú wa nú ẹ̀sìn àwọn tí wọ́n kọ́ for ṣẹ̀ríà rèé o àwọn muslim scholars wa nù o àwọn dókítà àwọn ọmọ dókítà nù o àwọn kankan wà tó já sí pé wàhálà ẹ̀ka mọ́ lélẹ́lẹ́ ẹ̀ ní bá ẹ fẹ́ bá àwọn christian ẹ fẹ́ bá àwọn tẹnu wọn kò ẹ fẹ́ bá àwọn tán wà in uniform ẹ fẹ́ bá àwọn tán wà unity ẹ fẹ́ bá àwọn ẹ fẹ́ lé wọn lérí kẹ̀dẹ̀ bá wọn ẹ ń prove pé gbogbo nǹkan ló ń bẹ lọ́dọ̀ tiyín ẹ dẹ̀ ní criteria ẹ̀ lọ́wọ́ èèyàn wà ní program tí wọ́n wà ó ṣèwádìí bóyá ọjà kan ni wọ́n ti lọ sí program ẹni o bóyá bìkan ni o ó kà ṣàyédé bẹ́ oní ìmáàmù ààfin ó ní wọ́n lọ sọ́jà wọ́n sọ pé gbogbo mùsùlùmí ok bóyá ìyá sí pé ibi tẹ́ ẹ géun ibi tí ẹ fẹ́ gbọ́ ń bẹ̀ lẹ́gẹ́ ìjẹ́ orí péèjì mi tẹ́ ti lọ gé fídíò yẹn ǹjẹ́ ẹ ṣe ẹ̀gbọ́ fún fídíò ǹjẹ́ ẹ ṣe ẹ̀ríran lákọlé bọ̀ torí pé ẹ fẹ́ bà mùsùlùmí ẹgbẹ́ yín jẹ́ ẹ fẹ́ bà lórúkọ jẹ́ bìlíìfù ẹni wípé ọ̀nà tó lè fi bà wọ́n lórúkọ jẹ́ òun náà ni wípé kó o gbìyànjú láti bà íméjì wọn jẹ́ àbí láti lè twist ọ̀rọ̀ tiwọn. àwa mùsùlùmí tá a fẹ́ jà fún ṣẹ̀ríà ṣe ti rí lágbóolé tiwa láníkà fi sọ̀rọ̀ díẹ̀ ń wo àwọn mùsùlùmí tá à ń kọ ẹwà lórí press brief yẹn bó ṣe wà very interesting tó ṣùgbọ́n
ìdààmú tí ń dé bá àlámọ̀rí ìgbésí ayé wa yín náà ṣáà ti rí yanjú. ẹ gbọ́dọ̀ tí Kàbí Sanra sọ wọ́n wà bí tán ti lọ sí àfà ó ra ilẹ̀ ó kọ́ ilé ó kọ́ mọ́sìkì jẹ̀rẹ̀jẹ̀rẹ̀ ó kọ́ lé kéwú àti skul. wọ́n wá ń sọ̀rọ̀ because tán bá lo wọ́ọ̀dù pé ọjà gbogbo ara mọ̀ tán pè ní vocabulary development because ó ní àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó yẹ pé ẹ lè lò láwọn ibi kọ̀ọ̀kan láti lè fi qualify àwọn àyè kọ̀ọ̀kan tẹ́yìn gbọ́dọ̀ sẹ́wọ̀n pé yes eléyìí gàbàndáyà ni. ok nígbà tí ọ̀rí bó ṣe rí bàbá wa ń sọ̀rọ̀ pé sẹ́mi pé àwa nìkan kọ́ là ń sin lọ́hùn ní Imam Habib Ayilara wọ́n ń sẹ́ pé àwa nìkan kọ́ là ń sin lọ́hùn torí pé ọlọ́run ló sọ pé man khalaqtul jinni wal insa illa liya'budun ọlọ́run ní mi ò dá èèyàn àlìjànú àti ẹyẹ èèyàn lásán àfi kẹ́ ẹ ṣe kiri o kẹ́ ẹ máa sìn mí ọlọ́run. ṣé nínú àwọn súrà tó wà ní Al-Qur'an ọlọ́run ò ṣe gàbándáyé àdáyẹrí àwọn àlìjànú bẹ̀ kò sọ fún mi pé mùsùlùmí ń bẹ́nu wọn kí ló fà á tọ́lọ́run sọ pé man khalaqtul jinni wal insa dínú lọ́kọ́ dárúkọ tó pọ́n tó kọ́kọ́ lórí ilẹ̀ ìṣáájú wa ọ̀gá ni wọ́n jẹ́ fáwọn èèyàn ọlọ́run ká fáwọn èèyàn sọ lórí gbogbo wọn ni. ìdáyìmọ̀ kan àbíkẹ́ mọ̀ sí mi ọlọ́run àwọn wo ló ń bá wí for you to capitalize Imam Habib ọ̀rọ̀ wọn láti mọ̀ sọ wípé ẹ̀yin èèyàn máa gbọ́ o ìmáàmù ìdí ìmáàmù ló mọ̀ sọ pé àjẹ̀nú bàbá náà jẹ́ ti bí ọ̀rọ̀ àtàjẹ̀nú bá ti wà yá ti mọ̀ pé ẹni yẹn kò sí ìkẹ́kẹ́ lọ́pọ̀lọ́ ẹ̀ bí ṣe pé kó dojú nǹkan pè ní Islam bolẹ̀. ìgbà míì wà tó yẹ pé ẹ̀yin tẹ́ rò pé ẹ ní ìmọ̀ kékeré lọ́dọ̀ àdéhùn tá bá padà túlé àpàrà rí pé olódo gbogbo yín. ṣé eléyìí ní ṣiṣẹ́ kò tàbùkù ẹni tó lóun support ṣé eléyìí kò tàbùkù fojú kéré ẹni tí ẹ gbé oyè doctorate lé lórí ṣé wọ́n lè control wọn rí fídíò yẹn látijọ́ yìí ni láti sọ pé gbẹnu sọ̀hún mùsùlùmí náà bẹ láti jẹ̀nu máa jẹun gbogbo àjẹǹkọ́ ló ń ṣe náà dán because ọ̀rọ̀ ní ẹ̀là ẹ̀ka kọ́ọ̀tì ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ń gbé káàkiri gbogbo yín ìmáàmù rẹ̀ alájànú kẹ̀kẹ́ o at the end of the day a ti rí àwọn claims lóríṣiríṣi tí Imam Yunus Toliat tí wọ́n ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ jinu kìíní kan 6 jinu 2 jinu 3 tán sọ̀rọ̀ ń pa àwọn àjẹnu. ẹ̀yin ò gẹ́yìn àgẹ́yẹ síta ká mọ̀ sọ pé ńgbà tá a mọ̀ pé ntí ìbálòpọ̀ náà ń tú a mọ̀ pé ntí wọ́n sọ ọ̀rọ̀ ni. ṣùgbọ́n yìí torí ìbàjẹ́ àti wàhálà tẹ fẹ́ fà àti tẹ fẹ́ padà mọ́ ogun ayé tẹ fẹ́ kó mùsùlùmí sí tó yẹ pé àdéhùn òde tẹ bá fẹ́ bọ́m̀bì àfi kẹ́ ẹ padà láti lọ tàtúnṣe ó ní gbogbo dẹ́ ṣe ẹ̀ ń ṣe nǹkan out of ignorance ni ẹni tó bá ní nǹkan nu tó bá ní tí ń bá jẹ́ tọ́lọ̀ ń bá yìí di gbé tí wọ́n gbé ìmísí ìmọ̀ sí lára kò ní mọ́ ronú náà ìṣe ronú yìí. mùsùlùmí tí ń bá mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ jẹ́ ẹjọ́ bó lọ̀rọ̀ tiẹ̀ ṣe afẹ́já síwájú ọlọ́run ẹjá tún gbọ́rọ̀ yìí lọ. nàfàrù mi náà ṣe wà kọ́ọ̀lù iná sẹ́ni iná Kùránì àjẹbà ó túmọ̀ sí pé ẹ̀sìn dà wá pọ̀ gbogbo tí ó bá dà wá pọ̀ pẹ̀lú wọn nílànà ẹ̀sìn wọ́n lè bẹ̀rẹ̀ alhamdulilayi mọ́ra àbá pẹ̀lú rúkà bẹ́ẹ̀ so ààyè yìí àwọn tí ì ṣe yẹn náà tó já jẹ̀nu náà wọ́n jọ ẹ̀jọ̀ nájà ààyè yìí kọ́lọ̀ kó sì bá wa ṣe bẹ́ẹ̀. subhanallah la ilaha illallah muhammadu rasulullah. ẹ ń bá rí tí Kàbísà ṣe káwọ́ sórí tó ń ṣe subhanallah wà lẹ́nu ilẹ̀ tó ń ṣe báyìí ẹ rò kó bí a pé ọ̀fọ̀ ṣe ni ẹ rò kó bí a pé ntí bàbá Imam Habib láyé sọ yìí ẹ rò bí a pé ntí ò ráìtì ni inú ilé tá à ń gbé gan sáńjẹ̀ ní ọmọ bá gbénu lé ni àǹjànú kò wọ́n bá yàn gbénu lé ni kí ló fà á tánà bí sọ pé ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ ẹ mọ tọ́lá ti mọ wọ bàǹtẹ́ ẹ mọ sánmàǹtẹ́ àbí kẹ́ mọ pátákẹ́ mọ wọ pátá sùn ẹ bọ́ mọ sí o gbára yín lẹ̀ torí àǹjẹ̀nù tẹ́ ẹ jẹ́ ń gbẹ́nu lé ìtọ́jẹ́ ìtí èjẹ̀ mùsùlùmí ó lè máa fi ìyẹn náà kó máa fi bá yín ní ìkápọ̀ kódà kò dá mùsùlùmí gan a lè sókúta tá a fẹ́ wọnú léwẹ̀ wọ́n lè sánmàǹtẹ́ ẹ̀sìn nìkan sí kò
tí wọ́n mọ́ bá gbé. so a gbọ́dọ̀ àwa mùsùlùmí àwa là ń kó ogun jara wa ẹja tún gbọ́ mi ká kó lórí eléyìí nìkan ká tún gbọ́ mi ká tún gbọ́ àwọn ọ̀nà tí tef tún fi rí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí fi ń gbà ṣera wa irú ẹ̀yin ilẹ̀ wà kóra ìjọ lẹ́lẹ̀ lọ gba ṣẹ̀ríà fún aláwa ló dì sí jálẹ̀sílẹ̀ tẹ̀lé yín ẹ̀tọ́ pé ìṣe yín kò jọ ìṣesí ibi ká ẹ mọ̀ pé ayé ń wò yín wọ́n ń fojú ọ̀daràn wò yìí wọ́n ń fojú ọ̀daràn wò yìí wọ́n ń fojú ọ̀dájú ẹ̀ ń bá ti dájú pé tí ẹ̀jẹ̀ ànábì ò mọ ọrùn lára ẹ̀ ayé mọ̀ fojú ọ̀dájú wò ẹ̀ lérẹ́ tí ìmọ̀lẹ́ ànábì ń bẹ lára ẹ̀ láyé kó mọ bá ẹni tí ìmọ̀lẹ́ ànábì ẹgbẹ́ tó ń bẹ lára ẹ̀ kó mọ bá fọ wàhálà torí kò ń ó dọ́lọ́ mọ́ lára tiẹ̀. gbogbo àlà ń sọ fún gbogbo ìgbà yìí gbogbo tó ń sọ lórí social media yóò kù díẹ̀ káàtó ìwọ kan náà ló máa ṣẹlẹ̀ ìwọ kan náà ló máa ṣẹlẹ̀ ìwọ kan náà ló máa ṣẹlẹ̀ ṣẹlẹ̀ rí ẹni tó kù tí wọ́n máa padà gbé òun ni Ayọ̀bámi Yusuf tó Jamiu Ọládayọ̀ wọ́n bọ̀ wá gbé ẹ̀ orí ibú tv àbórí egun tó ṣorí kẹ́hìndé ní kp tó wọ́n bọ̀ wá gbé ẹ̀ náà. mùsùlùmí ẹgbẹ́ wa nìyẹn o nọ́mbà wà gbọ́n kálukú kí náà fẹ́ gbé wọn fún jọ kí náà fẹ́ gbé wọn fún abẹ́rò pé gbogbo èèyàn ni ó daft gbogbo èèyàn ni ó kù lórí bíi tiyín láàrin kankan tó yẹ ká sọ̀ọ̀sì láwàdákẹ́ àbí ẹ̀yin ti gbàgbọ́ pé ìtẹ́ ń pè ní freedom of speech wà ní a ní right láti sọ ọ́ kà ní minimization ni bọ̀ pé ká má sọ̀rọ̀ yẹn ẹ jẹ́ lọ túnú ẹ lọ túnú ló yẹ ká sọ fún yín pé tẹ́ bá lọ wo program wa from A to Z ẹ rí i pé kò sí propaganda ntẹ bá wí láàsọ ara ntẹ wí oní tá a gbé jáde àwọn òní bá yí kiri propaganda à ń sọ àwọn ọ̀rọ̀ tó yẹ pé nọ́mọ̀nọ́mọ̀ ẹ̀yin kò gbọ́ ẹ mọ̀ pé ẹ ti sẹ̀sófin irú ẹ̀ ní gbogbo àwọn tá a kọ́ place bọ́ta pé ká kọ́ challenge ara wa náà pé sáwa yìí gan ṣé wọ́n tó gbé òjé lé wa lọ́wọ́ tá a bá gbé wa lọ́wọ́ kí láà mọ̀ ṣe bàbá mòdì mọ́ríkà ọlọ́run níjọ́ bàjẹ́ fún wa ọlọ́run bá lọ́rọ̀ ẹ̀mí wọn fún wa bàbá ti sọ̀rọ̀ àwa tá a dẹ̀ jọmọ lẹ́yìn wọn àti fòǹtẹ̀lú àti rí wípé ṣèrí àtọ̀nkálukú yín jà fún self interest ara yín ni ìtọ́kálukú eré ìtọ́kálukú ó jẹ lóńkálukú ń sá ìtọ́ ń ṣẹlẹ̀ ogun tí mùsùlùmí gan fèsì ẹ̀ rí yanjú wàhálà tí ń bá mùsùlùmí fínra ẹ̀ tí ì rí yẹn pa ẹ bá tàn wá ẹ sì mọ́ nù wá àmọ́ ẹ jẹ lọ́dọ̀ ara tiwa gàwa gan fi ṣèrí àfin gáìdì ara wa onímọ̀ọ́ká yìí ti sọ̀rọ̀ aláàbò ńlá àkáì nìkan ni ó sọ wípé ní tí onímọ̀ọ́ká sọ kò sọ̀rọ̀ mbẹ́ tó tẹ́ bá lọ gbé gbọ́rọ̀ yẹn wẹ́ẹ́ rí wípé inú kòtò tí ò da òun náà fẹ́ tì wá sí. ẹ̀ ń jà lára yín mọ̀ bẹ́ẹ̀ ti parí ẹ̀ kò sí ìdàmọ́ná tó ṣe yanrantí wọn ká kù ń sọ́ra wọn ká kù ń sá fúnra wọn ká lù kù ẹ̀wá ní ẹ̀wá ń criticize ẹ̀ ń kọ́ àwọn adúrú jágọ́sì káàkiri ẹlẹ́fi briefings ẹ̀ ń fi ń pẹ̀tù síjọba ẹ̀rọ ìjọba létí ẹ̀yin lẹ́ dìbò ilé tẹ̀ka ilé ṣe kíní kan àyìn ara yín gẹ́sẹ̀ tí ìrìnyẹ̀jú tó fẹ́ mọ torí bọnú àyè ńlá wọ́n pẹ́ akúrí ní òkè lọ́hùn wọ́n ní yakúrì àwọn tí làìka ìwọ̀n tí ọpọlọ wọn set òní wọ́n pè nígbà tá a bá tó rí ìṣòro ara wa tá a bá tó rí ojú tán wọ́n lọ́kàn wá tó lè balẹ̀ bọ̀tẹ́ ìbá ti rí yanjú ẹ mọ̀ tara yín sẹ́gbọ́ àwọn ibì kankan wà tó pé bó bá sáìn nǹkan yẹn fún yín wọ́n kálukú rò dáadáa jẹ́sẹ̀ tán so àwọn ibì kankan wà tó pé tí wọ́n bá gbìyànjú láti sáyẹn wọ́n kọ́kọ́ gbé tọ̀ àwọn àyẹn táwọn àyẹn bá fi lè kọjú pé àfẹ́ gbọ́ ẹ bá yẹn bọ́tọ̀ yìí ẹ kà mọ́ palantiẹ lásán ni gbogbo àwọn gómìnà kọ̀ọ̀kan wọn kálukú wọn da gbogbo àwọn ọba wọn da gbogbo kó ṣeré apanayẹ kókó lu àwọn ẹ ṣe ṣeré àgàn ẹ̀ ń dà lóru ẹ̀ ń bàlù jẹ́
nígbà tẹ́ ẹ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ ẹ̀ fi mú nǹkan táwọn fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mú nǹkan ni wọ́n ní ẹ̀kọ́ kangara yìí tọ́ni pé gbogbo tí Islam ń preach yẹn peace yẹn pé ó wà láàrin ara wa gan mùsùlùmí tí ó mọ̀ pé mùsùlùmí ẹgbẹ́ pé à ń bọ̀ wá gbé ọpa o mùsùlùmí yóò mọ̀ sọ pé a fẹ́ gbé mùsùlùmí ẹgbẹ́ ń pa mùsùlùmí yóò mọ̀ ṣépè ragudu sí mùsùlùmí ẹgbẹ́ ẹ̀yìn lẹ́wọ́ kọ́ra ìjọ ló lẹ́wọ́ fẹ́ mọ̀ sí ṣẹ̀ríà ń ṣẹ̀ríà kọ́ ṣàríà ni Adéyẹmí olórí ọkọ mi o ẹ ṣeun tẹ́ ń gbọ́ mi.